ọmọ téèyàn bá dẹ̀ ti ń ṣe life wọn ó dẹ̀ máa kó wọlé ní nǹkan jáde bàbá yẹn dà bá mú ọ wá ẹ ṣé o ẹ̀yin yẹn wá bàbá àná yẹ fún olówó má gbẹjú jù ẹ bó ṣe jù bàbá ẹ jókòó báyìí ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ bá bàtà yín síbẹ̀ ẹ bọ́ sílẹ̀ lẹ́nu ẹ pẹ̀lẹ́ ẹ ti ráàánú gbà ó ẹ jókòó náà gbowó yìí. Baba, this is the first 100,000. Ẹ kò gbà sọ́wọ́ náà. Bẹ́ẹ̀ kò wọ́n mọ̀ tí mo dúpẹ́ náà. Ẹ ṣeun mo dúpẹ́ o, mo dúpẹ́ èèyàn ọmọ Nàìjíríà, mo dúpẹ́ o. Mbọ́ o. Mo dúpẹ́ o, ẹ ṣeun o. Èló mo kó fún yín? 100,000. 100,000 naira. Mo dùn mọ́ ṣòfò àmì jíjì bẹ́ẹ̀. Mo dúpẹ́ o, ẹ ṣeun o. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12. Mo kò gbọ́dọ̀ cross check ẹni between 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 3, 44, 45, 46, 47, 48, 49, 50,000. 100 ní àbí? 50,000 lélẹ̀. Ó jẹ́ èlò? 150. Ó jẹ́ 150,000. Bàbá ẹ bọ́ ṣọ bẹ́ẹ̀ ṣe ṣe lánàá yẹ kẹ́ wá dúpẹ́ gan. Ẹ kó yín dání. Mo dúpẹ́ o, ẹ ṣeun ọmọ Nàìjíríà, mo dúpẹ́ o. Mo dúpẹ́ o, ẹni nínira lórúkọ Jésù, ẹni nínira ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe yọ mí kúrò ní oko ìyà. Ọlọ́run náà yọ mí kúrò ní ìnira. Ìnira ò ní jẹ́ tí mo dúpẹ́ o, mo appreciate o. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun mo dúpẹ́. Mo dúpẹ́ gan-an, mo dúpẹ́ o. Ẹ ṣeun, mo mọ lóore. Ẹ ṣeun. Ẹ kó yín lọ́wọ́. Ẹ ṣeun mo dúpẹ́ o, mo dúpẹ́ gan-an. Bàbá 150 ní àbí? Ó jẹ́ 200,000 naira. This 50,000. Ó jẹ́ 200,000. 200,000. Ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ ṣeun mo mọ lóore o. Ẹ ṣeun o. Ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ ṣeun mo dúpẹ́ o. Tẹ yọ mí kúrò ní oko ìyà. Ọlọ́run náà yọ mí kúrò ní oko ìyà lórúkọ Jésù. Ẹ ṣeun mo dúpẹ́. I'm grateful. I'm grateful. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ ṣeun ẹni ní ìnira o. Ẹni mọ̀ ìnira o. Lórúkọ Jésù ẹni mọ̀ ìnira o. Ní orúkọ Jésù ẹni mọ̀ ìnira, ẹni mọ̀ ìnira. Mo dúpẹ́ gan-an. Mo dúpẹ́. Ẹ ṣeun. 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 Ẹ̀yin náà rí àánú gbà. Gbogbo àwọn tó náwó sí mi, Ọlọ́run á náwó sí wọn. Owó ìyá lórúkọ Jésù. Ẹ ṣeun. Amen. Additional 100. So, Baba, kí lẹ fẹ́ sọ fáwọn yẹn? Mo dúpẹ́ o, wọn ò ní mọ̀ ìnira, bó ṣe yọ mí kúrò ní oko ìnira, Ọlọ́run náà yọ wọ́n Ẹ kó yín dání báyìí, kẹ́ fi àwọn èèyàn. Ẹ ṣeun owó tó fún mi ní wọn ní kíbi tọ́jú ara mi, ẹ ṣeun mo dúpẹ́ o. I am grateful, ẹ ṣeun mo dúpẹ́ o. Mo ṣe ráàánú gbà lé ní ẹ̀yin náà ráàánú gbà, gbogbo ibi tẹ́ bá lọ ẹ ráàánú gbà lórúkọ Jésù. Ẹ ṣeun mo dúpẹ́, I'm grateful. I'm grateful. I'm grateful. Ọlọ́run. Ẹ ṣeun.
Ọlọ́run. Dáàdì mo dúpẹ́ náà ẹ ṣeun. Ẹ jókòó bàbá ẹ jókòó ẹ jókòó I'm grateful. ẹ jókòó àwọn èèyàn mi wọ́n ń gbìyànjú gan. I have nothing to say than to say thank you so much because ẹ má bínú mo wà stress gan lánàá gbogbo activities nìkan ni mo gbé sórí afẹ́fẹ́ so ẹ jẹ́ náà tí ẹ jókòó gbogbo activities nìkan ni mo gbé sórí afẹ́fẹ́ lánàá you know program 5 ni mo ṣe lánàá so wá rẹ̀ ọ̀pọ̀ bá a ṣe bímọ náà mi ò rest ní ṣe kankan so fún tẹ́ ẹ ṣe fún bàbá yìí a dúpẹ́ gan mo rí gan kí ni ẹ ti súnmọ́ mi jù so fún tẹ́ ẹ ṣe fún bàbá yìí a dúpẹ́ gan mo rí so láti fún wọn this is about 300,000 so ẹ ṣe gan ẹ ṣe bàbá yẹn dúpẹ́ gan wọn dúpẹ́ gan wọn mọ̀ lórí o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun God bless you all ẹ ṣeun. Kí lẹ lọ ṣe báyìí. à ń kọ́ lọ fún hospital fún ẹ̀dẹ̀ náà mo kọ́kọ́ lọ tọ́jú ara mi náà. ẹni. à ń kọ́ lọ tọ́jú ara mi náà. ẹ kọ́ lọ tọ́jú ara yín náà. à ń kọ́ lọ tọ́jú ara mi náà. jẹ́ tó nílò káwọn èèyàn sọ̀pọ̀ tì í sí. bẹ́ẹ̀ ni mo nílò torí láti ṣe bísínẹ́sì tèmi náà ìyẹn náà wà àkókò. ẹni. mo nílò láti ẹ̀kan tún support mi o torí iṣẹ́ tí mo fẹ́ ṣe bísínẹ́sì tí mo fẹ́ ṣe fẹ́ kàn support mi. ṣe rí ẹ dúpẹ́ dáadáa bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ kí dẹ́ni di ni pé Yorùbá níyìn níyìn ní kẹ́ni lè ṣì mí tí ẹ bá dúpẹ́ gan-an lórí eléyìí ẹ tí ẹ ní ìbéèrè tí mo fi fún yín ní mi gbàǹpẹ́ nìkan ni ẹ máa gbọ́ mi ẹ bá dúpẹ́ fẹ́lẹ́ tán ẹ náwó yẹn sókè dáadáa owó ni mo nẹ́ẹ̀nà ẹ bá dúpẹ́ lórí eléyìí tán fún yín yẹn alẹ́ dúpẹ́ gan-an tí omijé yín dúpẹ́ tí èmi ara yín dúpẹ́ wọ́n tún máa fún yín jù báyìí lọ so that's 300,000 lẹ́nu àná sí àárọ̀ yìí ẹ ṣiṣẹ́ fún wọ́n kàn wò yín wọ́n dẹ̀ fún yín so mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ gan kẹ́ ẹ mórí gbàgbó wọn yẹn. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun mo lóore 300,000 300,000 tí mi ò kì í ṣòwò kì í ṣe kàwásá ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun o dúpẹ́ kì í ṣe wàsá dúpẹ́ kì í ṣe wàsá. ẹ ṣé ọmọ Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́. bí bàbá bá ṣe mọ̀ ọ̀rọ̀ sọ náà nìyẹn ìjókòó so n tó gbà yìí wọ́n á lọ fi tọ́jú ara wọn ẹ̀ẹ́dẹ̀ sọ wọn ọmọ skul bẹ́ẹ̀ wọ́n máa kù síbi ilé àti iṣẹ́ tí ẹ sanwó léyìn lólówó léyìn ẹ sọ̀rọ̀ èmi gan sọ̀rọ̀ sí pé lọ àwọn yẹn 60 lówó léyìn then owó àwọn school 75 tó jẹ́ lò ó jẹ́ 135 ẹ bá san 300 ayé kò bí 165 ẹ bá 165 yẹn tọ́jú ara yín náà. Sickness lágbára o ó lágbára o mo dúpẹ́ ọ̀rọ̀ ṣé ọmọ Nàìjíríà tẹ gbà mí tẹ yọ mí kúrò ní oko ìnira. àwọn èèyàn wá ń ṣe tó pọ̀ ní ojoojúmọ́ là ń gbé kéèsì wa. ẹ ṣeun mo dúpẹ́ mo mọ̀ lóore o mo mọ̀ lóore o mo mọ̀ lóore o ẹ ṣeun mo dúpẹ́ mo ṣeun ẹ ṣeun ẹ ṣeun tẹ mú mi kúrò ní oko ìnira ẹ ṣeun ẹ ní ìnira ẹ ní mọ̀ ìnira ẹ ṣeun. I'm grateful. Mo dúpẹ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà mo dúpẹ́ o ẹ ṣeun fún tẹ́ fún mi o ìyá náà ṣe ẹ̀ náà yé yín ní orúkọ Jésù ìyá náà ṣe ẹ̀ náà yé yín mo dúpẹ́ o mo mọ lóore o òní o ẹ ṣeun ẹ kú tọ́jú mi Ọlọ́run á tọ́jú ẹ̀yin náà lórúkọ Jésù Ọlọ́run á tọ́jú yín gbogbo àwọn tó náwó sí mi Ọlọ́run á náwó sí mi ẹ ṣeun mo dúpẹ́ I'm grateful. I'm grateful. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun. Ẹ ṣé bàbá. Ẹ ṣeun sà. Ẹ rí àánú gbà. Àmín sà, ẹ ṣeun sà. Ẹ túnbọ̀ tún rí àánú gbà. Àmín. Ọlọ́run fúnra ẹ̀ yóò túnbọ̀ ṣàánú fún yín. Àmín. So bẹ́ẹ̀ ni ó rí. Àmín. Jésù lọ wá. Àmín. Ẹ ṣeun grateful. Ọ̀pẹ̀lẹ́ ṣe gbọ́. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun. So we can still please support him more. N tó wà lọ́wọ́ wọn yìí. Ó dàpẹ́ ní ẹ̀ma náà 150 lórí health yín. Lórí health mi.
ẹ máa sanwó lé 60,000 ẹ san àwọn ọmọ school 75,000 school làwọn ọmọ ilẹ̀ pra ṣe university secondary school ni secondary class wo náà wà. àgbà wà ní SS2 the other one wà ní primary 5 so wọ́n máa kọ́kọ́ class ní year yìí náà. èmi ò bá ní tó bá ṣe kán máa bọ̀ ní free school gbówó sí bí mi ò bá ní tó bá ṣe kán máa bọ̀ ní free school wa free school Àgbàlá Gabriel ó ti fẹ́ parí. ó ti fẹ́ parí ọdún mẹ́rin ló kù fọmọ ilé ẹ̀sùn. ọdún kan náà ló máa kú after this year. ọdún kan ló máa kú. ok ẹ máa rà àrùn ìgbà ẹgbọ́ abẹ́ ìdílé ẹ̀dì má dọ̀bálẹ̀ o. mo dúpẹ́ o ọlọ́run ló yẹ mo dúpẹ́ I'm grateful mo mọ lórí o mo mọ lórí ẹ ṣeun mo dúpẹ́. ẹ pẹ̀lẹ́ bàbá God bless you. ẹ tí kìí ṣe gbọ́ àánú máa dìde ẹ wọ ṣọyún. ẹ sùwé yẹn déédéé. ọwọ́ ṣọyún. ẹ ṣeun lọ́dún mo dúpẹ́ o. ọlọ́run ṣọyún. Gbogbo ẹ ṣe ẹ so ọba mo bí ok ẹ fẹ́ pè wọlé 07054 ó bá ń rí kíní tó ń lọ pin ó wá ìwọ lórí so ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé àwọn kan náà fẹ́ bá yín sọ̀rọ̀ kẹ́ tó lọ ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé ẹ pè sórí 07054 900-751 07054 900-751 Kotiri pin at battery low. So I develop or you want to do something else for him. If I should come in for one, and no, but I'm not doing good. If I may shift from my job, if I may shift from one, I'm going to let her share it much later. So if I may for one in concern. Bàbá yìí kàn tẹ iṣẹ́ wọn ló kù báyìí kàn má máa ti wíbàrà yẹn mọ́ health wọn ni first then ilé tó ń gbé ní second owó ẹ̀ ti wà ń bí owó ilé tó máa san ti wà ń bí owó ìtọ́jú wọn ti wà ń bí owó àwọn ọmọ wọn tó ń lọ school náà ti wà ń bí kàn wá rí nǹkan ṣe ló kù wọ́n bá rí bó dàbí ojú 200,000 lọ wọ́n bá rí wọ́n á bẹ̀rẹ̀ wọ́n á gba ṣọ́ọ̀bù wọn bí báyìí wọ́n bá tẹ́ bá rí bàbá kẹ́ bẹ̀rẹ̀ wọ́n bá tẹ́ bá rí bá yín bí àwọn èèyàn èèyàn wa bàbá yẹn ti ẹ̀ dúpẹ́ wọ́n dúpẹ́ ṣé wọ́n lè rí 200 tó ń tẹ́ fi máa bẹ̀rẹ̀ business àbí 300 wọ́n fi tọ́jú ara wọn wọ́n sanwó ọmọ school wọ́n sanwó ilé tó ń gbé mẹ́ so wọ́n ti rí 200 kan fi bẹ̀rẹ̀ anything business ojú ò ní tí lórúkọ Jésù nígbà tí bá wọn fowó pọ̀ lánàá wọ́n understand àwọn yẹn wọ́n try gan people are trying wọ́n gbìyànjú gan ojú ò dẹ̀ ní tí ṣé mo rí ẹni tó lè jẹ́ nìkan gan wọ́n máa fún 200 bàbá yẹn lọ ṣiṣẹ́ bàbá yẹn ti wí báyìí ronú ẹ̀kan dáwọ́ bá ròyìn padà lánàá bàbá yẹn lè ní ẹ̀yin lè ní mo lè dá padà sí ok bó lẹ sùn mọ́jú. ilé náà mo sùn. lẹ sùn mọ́jú. àwọn fámìlì wọn láwọn rí yín. wọ́n rí mi mo sọ fún wọn mo kọ́kọ́ ti kọ́ọ̀lù wọn kí ló di pé àwọn náà wá rí àwọn náà rí. ẹgbẹ́ jẹ́ wọn tó fẹ́ pò wọlé sórí Glo line yẹn 07054 900-751. 07054 900-751. You can call in to encourage him to Abi want to do anything. Ojú ò ní tí èyí náà. Ojú ò ní tí olórúkọ Jésù. Ẹni tó lò fẹ́ pọ̀ wọlé àti fi nọ́mbà síbẹ̀ o 07054 900-751. Ẹni tó lò fẹ́ pọ̀ wọlé yẹn ẹ lè pọ̀ wọlé then bára ẹni tó lè sọ fún bóyá bàbá ẹ lọ wá ṣọ́ọ̀bù ẹ lọ ṣe
ṣe iná ẹni nọ́mbà tẹ́ ń lò bẹ́ẹ̀ sọ. ẹni nọ́mbà tẹ́ ń lò ẹ̀ pé nọ́mbà yín 080 ẹ farabalẹ̀ 080 39 42 93 09. Sunday Sobola lórúkọ mi. 080 39 42 93 09. God bless you. I'm grateful. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ ṣeun, mo mọ̀ lórí. ẹ tún pè 080 39 42 93 09. God bless you, sir. ẹ tún pè 080 39 42 93 09. àwọn tó bá pè yín ẹ fi ọgbọ́n Ọlọ́run bá wọn ṣètò àwọn yẹn máa pè yín Okay, sir. ẹ ra àánú gbà o Àmín, sir. Ẹ ṣeun. mo tún gbàdúrà síbẹ̀ ẹ tún rí àánú gbà. Àmín. 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 àmì yín ò lágbára o àmì yín ò lé ńlẹ̀ o ẹ ṣe ẹ gbọ́wọ́ yín ẹ gbọ́wọ́ yín ẹ take care sir. Thank you, sir. God bless you. I'm grateful. Olúwa ṣe. More grace, sir. Congratulations. Amen. Congratulations, sir.